ti tú àṣírí ìwà ti tú. ọba bẹ́ẹ̀ rí ìjà màálù ọba bẹ́ẹ̀ rí ìjà màálù wọ́n mú màálù létí báyìí kọ́ fà á létí kọ́ ní àná màmá ti kú. sọ fún màálù pé ànábì tá ń pè mú ọmọ ó ti kú. wàláì tó bá délé jọ́nà ọlọ́run lọ́la. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín oríṣiríṣi ọ̀bẹ làrí ń jọ pé erin àlìmọ́jèrè ètè ní ọjọ́ ka sàrà oríṣiríṣi bàtà lẹ́nu ọ̀nà mọ́sáàsì ń jọ jímọ̀ ọlọ́ni ọ̀sà kùkú mọ́ ṣàánú wa eléyìí tó tún gbàgbóró kankan tó lùgbóró pápápá tí ń dàgbóró láàmú gbùdùgbùdù òun náà ni tí bàbá wa àfáà tí wọ́n mú lámbà ńlá kan lẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àwọn christian láàrin tí wọ́n sọ láti ọjọ́ yìí fake miracles oríṣiríṣi ṣùgbọ́n lónìí àwọn àfáà náà tún ti mú lámbà lẹ̀ wọ́n níbẹ̀ báyìí sọ lójú màálù pé ànábì ti kú pé yọ́fẹ́ kan ló arẹ̀ pa ni lílé ni màálù ọmọ léèyàn káàkiri inú ilé o oríṣiríṣi àwọn èèyàn tí wá bẹ̀rẹ̀ sí lọ dán màálù wò ẹlòmíì òkùnkùn lọ̀gá mọ́mọ́là gan yọ lọ̀gá fúlàní yọ sọ sí màálù lójú màálù ànábì ti kú àlànàbì ti kú ànábì ti kú màálù ọmọ wùdọ̀ ni kílọ̀kẹ̀ ẹran kílọ̀kẹ̀ ewúrẹ́ àwọn èèyàn lè pọ̀ díẹ̀ o ṣe rí kọ́lọ́run ṣàánú wa lóòótọ́ kò sí ẹ̀dá tó lè ya ilẹ̀ aláwọ̀ dúdú pẹ̀lú ẹ̀sìn mú tó dáa fún wa púpọ̀ o kò sí nǹkan tó kàn wá spiritual nípa ẹ̀sìn ni àwa la kí spirituality bọ́ àwa la elaborate many things nípa religion there is nothing spiritual about religion n tó wà pẹ̀lú religion ni ìgbàgbọ́ àwọn tí ń bọ̀gún religion tiwọn nìyẹn wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ náà ṣe ń bọ àwọn tí ń bọ ya ẹlòmíín nígbàgbọ́ pé bóun bá rọ́mọ bílé ọkọ bí wọ́n bá rọ́mọ bílé àwọn báwọn bá ti lọ ọ̀dí ọya báwọn bá ti lọ ọ̀dí eégún báwọn bá ti lọ ọ̀dí èṣù báwọn bá ti lọ ọ̀dí ògún àwọn máa ń rọ́mọ báwọn bá ti lọ ọ̀dí ọ̀ṣun àwọn rọ́mọ bí. ẹlòmíín nígbàgbọ́ pé bọ́rọ̀ ń bá ń dàrú nílé àjèjì òun ó padà lọ lílọ gbé eégún òun ó padà lọ lílọ bọ eégún òun ó padà lọ lílọ bọ àwọn táwọn ń bọ Ọbàtálá ńlé àwọn ọ̀rọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ ọ̀nà ó sì bẹ̀rẹ̀ sí là ìsinmi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí dé sóhun n tí mo ń gbìyànjú àti mú jáde ń bẹ̀rẹ̀ ni pé ìgbàgbọ́ wọn lọ́rọ̀ mọ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìgbàgbọ́ ni máa ń fi ni lọ́kàn balẹ̀ pé ó dáa o mo ti gbàdúrà sọ́lọ́run mo nígbàgbọ́ pé yóò mú èsì ayọ̀ wá fún mi we go to church we pray we go to mosque we pray tá a bá ń bọ̀gún náà àdúrà náà la máa ń ṣe ń gbọ́ o ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ẹ̀jẹ̀ wọn adólújólújú wọn rán koríko odò tí rú mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ àwa bọ́ ni o ká má rogun ògún o kó gbọ̀n mọ́fẹ̀ jẹ́ wá wẹ o kí nǹkan kan má ṣe wá o ká má rà sí ta àbọ̀n kí wọ́n má ṣèṣì sáwa ládàá gbogbo àwọn tí wọ́n ń fi rin ṣiṣẹ́ kí irinṣẹ́ wọn má dojú ìjà kọ wọ́n ẹ̀yin awakọ̀ kẹ́ ẹ má jáàmù ẹ̀yin alálùpùpù ọ̀kadà kẹ́ ẹ má forí sọgi ẹ̀yin tí ń sanko ẹ̀yin tí ń ṣọdẹ ẹ̀ nírógun àsìta àbọ̀n àdúrà náà ni gbogbo ẹ̀ ìwúre àdúrà náà ni babaláwo bá jí yóò kọ́kọ́ kí fá yóò yin Olódùmarè gbogbo nǹkan tá à ń ṣe pátápátá ìgbàgbọ́ wa lọ́rọ̀ mọ́ lónìí àwọn kan ó lọ sọ́dọ̀ pásọ̀ àwọn kan ó lọ sọ́dọ̀ àwọn àfáà àwọn kan ó gbọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ ntí kálukú wọn nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn àwọn kan ń lọ sọ́dọ̀ oníṣẹ̀ṣe wọn lè lọ ọ̀dọ̀ pásọ̀ láíláí wọn lè lọ ọ̀dọ̀ àfáà láíláí àwọn kan ọ̀dọ̀ àfáà ni wọ́n ń lọ wọn lè lọ ọ̀dọ̀ pásọ̀ láíláí wọn lè lọ ọ̀dọ̀ oníṣẹ̀ṣe láíláí àwọn kan ọ̀dọ̀ àwọn pásọ̀ ni wọ́n ń lọ wọn lè ever tẹ̀lé àfáà wọn lè tẹ̀lé oníṣẹ̀ṣe àwọn kan nìyí kò síbi tí wọn ò tí ì lọ rí kò síbi tí wọn ò lọ àkọ́kọ́ ni pé kọ́lọ́ mọ̀já yóò dà wá láàmú kọ́lọ́ sì mọ̀ dà wá láàmú ẹni ó bá rí dààmú yóò mọ̀ wípé èèyàn máa sá láì rí èèyàn tí ń lè
tọ́lọ̀ ọba ti dà wá láàmú káwa gangan náà mọ̀ dà wá lára wa láàmú ká mọ̀ wá tí ò sọnù káàkiri irú àwọn àfáà onílámbà yìí tí wọ́n ní bẹ́ẹ̀ bá sọ fún màálù pé ànábì ti kú màálù ọmọ kan yẹn ni ṣé tàbá bèrè lọ́wọ́ ẹni tó sọ pé bo ló ti rí ó lè pé àdéhìtì kan ló sọ ó lè pé nùbì kan ló ń ti kà á bó bá wá kà á tí ìbá ṣe pé common sense kò lè ṣiṣẹ́ pẹ̀lú religion bí èèyàn bá ka nǹkan ó yẹ kéèyàn náà láròjinlẹ̀ rẹ̀ pé so ṣiṣẹ́ sọ wọ́ọ̀kì káwá bèrè lọ́wọ́ gangan ńjọ́ tó sọ bẹ́ẹ̀ fún màálù kí ni màálù ṣé màálù kan ni ó ṣeé ṣe kó jẹ́ pé màálù yẹn ń bínú lọ́wọ́ ní táìmù yẹn tàbí kó jẹ́ pé wọ́n ti febi pa màálù tàbí kí màálù òròpọ̀ fẹ́ bò ń jà ńlọ jẹ́ kí màálù ọkàn ńbo ni màálù ti kàn kí làpá tó mú kí ni ìdánilójú fún ní pé gbogbo ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ sí màálù ni màálù ọmọ kan. àwa tá à ń ṣẹ̀sìn ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn yẹn ga kọjá bí ẹ̀sìn ṣe rí because àwọn tí wọ́n mú ẹ̀sìn yìí wá àwọn èbó tán mẹ́sìn yìí wá wọn ò ṣe jargons bá ṣe ń ṣe yìí o kò sáàfà jálàbí ní Saudi Arabia kò sáàfà oníjálàbí ńbẹ téèyàn fẹ́ lọ bá wípé ẹ ṣàdúrà fún mi ẹ bá ń ka tẹ̀sùbá kò sáàfà oníjálàbí tí ń lọ ń jẹ́wé tí lọ ń jégbò ní Saudi kò sáàfà oníjálàbí tí lọ ń rorí eku tí lọ ń rorí ẹja ní Saudi ìwọ ni kó o jẹ́ kí iyì rẹ ó ṣí jẹ́ kí common sense ẹ ó ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ bá kọ́ èèyàn yọ rẹ̀ lẹ́nu pọ̀ o èèyàn dà rẹ̀ láàmú gan ẹni tọ́lọ́run ò dà láàmú yóò dà rẹ̀ láàmú so with that ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dán kinní ọ̀hún wò àfà ẹ̀yin tẹ́ bá morúkọ àfà yẹn ẹ bá wa sọ fún wọn ń pé lámbà tán mọ́lẹ̀ yìí lámbà tí ó rùn ayé wọn ni o because kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ẹnìkan kó àbẹ́nìkan òkú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú náà bẹ́ẹ̀ bá pe Muhammad ní ànábì ọ̀pọ̀lọpọ̀ ànábì ló ti wá ṣáájú ẹ̀ ànábì Sulaiman ànábì Dáúdà ànábì Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ló ti wá ṣé tẹ bá sọ fún ajá nìsín pé ànábì Ibrahim ti kú o sájọ́ ọmọ gbó ni àbí ọmọ gé èèyàn jẹ́ bẹ́ẹ̀ bá sọ fágbò nìsín pé ìwọ àgbo ànábì Dáúdà ti kú o só náà mọ kàn yàn ni sóńgbà tí wọ́n pọ̀n tí wọ́n lé wọ́n sọ fún pé ànábì Muhammad ńlá Kẹ́hìndé gbẹ̀gbọ́n bí ó supasíìdì gbogbo àwọn ànábì tó ti wá síwájú ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò ní túmọ̀ kan dàbí alára òye tọkàn yé mi ni pé bí ẹ̀sìn ọba ṣe gbà lọ ẹ mọ̀ pé àwọn baba ńlá baba wa ló gba ẹ̀sìn lẹ̀ fún wa àtẹ̀sìn Islam àtẹ̀sìn Kristẹni àwọn bàbá wa ni wọ́n gbà àwọn baba ńlá baba wa ló gbà á wọ́n mú ẹ̀sìn yẹn wá níbi tí wọn ò ti lè challenge wọn ṣùgbọ́n àwọn tó mú ẹ̀sìn Kristẹni wá gbàkàrà wá gbẹ̀kọ́ wọn fi ṣe torí wọ́n introduce oríṣiríṣi nǹkan fún wọn táwọn náà dẹ̀ mọ̀ pé ó ní benefit nínú mímú tán mẹ́sìn Kristẹni wá ńlọ jẹ́ kí orin dídùn dùrù kó wọlé yìí wá àwọn Kristẹni náà mú dùrù wá náà mú jìtá wá náà mú gbogbo àwọn nǹkan piano keyboard nǹkan àwọn ẹlẹ́sìn Kristẹni ló mú wá síbí báyìí o now àwọn ẹlẹ́sìn Kristẹni ló mú education wá mọ̀ọ́kọ́ mọ̀ọ́kà wọ́n gbé bíbélì wá àmọ́ọ́kọ́ àmọ́ọ́kà wọ́n sì fẹ́ ká mọ̀ọ́kọ́ ká mọ̀ọ́kà wọ́n gbé náà fi bẹ̀rẹ̀ education wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ nínú mission sí kó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fọmọ ẹ̀ síléèwé wọ́n á mọ̀ ọmọ díẹ̀ wọ́n á sọ pé kẹ́ wá fọmọ sọ́dọ̀ àwọn èèyàn mọ̀ kọ́wé wọ́n mọ̀ kọ́ dùrù àwọn yẹn ló bẹ̀rẹ̀ sí ní interpret nínú church bẹ́ẹ̀ education ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n interpret fáwọn parents wọn tí wọ́n gbọ́ ní tó òyìnbó ń sọ òyìnbó sọ̀rọ̀ àwọn interpret ẹ̀ àwọn òbí wọn sọ̀rọ̀ wọ́n interpret ẹ̀ fóyìnbó bẹ́ẹ̀ education ṣe bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe 6334 tá à ń lò nísìn ni wọ́n ń lò ń gbà yẹn àwọn ìgbà kan wà tí ò sí secondary school tó jẹ́ standard ni wọ́n ń lò àwọn ìgbà kan wà tó jẹ́ modern ni wọ́n ń lò àwọn ìgbà kan wà tó jẹ́ form ni wọ́n ń lò form 1 form 2 form 3 form 4 form 5 kó tó wá di generation tiwa tán mú 6334 wá at least tó bá ń sọ̀rọ̀ nípa 6334 third set ní àwa ńgbà tán dá 6334 lẹ̀ tó jẹ́ pé ẹ lo ọdún mẹ́fà ní primary
ẹ lo junior ọdún mẹ́ta junior senior ọdún mẹ́ta ẹ wà lo 4 years láyà institution náà yẹn náà pè ní 6334 third set ńgbà tán dálẹ̀ là wa because ìgbà tá a bẹ̀rẹ̀ GS1 àwọn form 5 sì wà form 4 sì wà ńgbà tí tó dé GS3 àwa wà ní GS1 a sì bá form 4 ní school a sì bá form 5 ní school káwọn yẹn ó tó jáde kó tó di pa bẹ̀rẹ̀ sí ní SS1 SS2 SS3 gbogbo ẹ̀ ló sojú ru wa now ní tí mo gbìyànjú àti sọ ni wípé gbogbo àwọn nǹkan yẹn wá ní sísẹ̀ntẹ̀lé ni kò jẹ́ kán lè reject Christianity kò jẹ́ kán lè reject Islamic religion nígbà yẹn because àwọn bàbá wọn ò lè query wọn adùn tí wọ́n mú wá pẹ̀lú ẹ̀ ó jẹ́ kí wọ́n accept ẹ̀ kí wọ́n welcome ẹ̀ àwọn kan sọ pé ẹ̀sìn Islam tìpátìkùkù náà fi introduce ẹ̀ irọ́ o àwọn kan ja jihad lóòótọ́ ṣùgbọ́n àwọn tó gbà á nílẹ̀ wa ẹ̀rọ wẹ̀lẹ̀ ni wọ́n fi fún wọn kò sẹ́ni tó fún wọn ní tìpátìkùkù ìfẹ́ ni wọ́n fi fún wọn ẹlòmíì ẹ̀tanúpò wọn ò fẹ́ ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ló mú ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. now òye wá yé mi pé tó bá kan àwọn generation kan because generation ti wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń reject gbogbo àwọn religion yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò ní interest nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò believe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà disappointed torí ọwọ́ àfáà la ti ń borí èèyàn báyìí ọwọ́ àfáà la ti ń bá pa èèyàn báyìí ọwọ́ àfáà ni wọ́n ti ń kún èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ iwájú ọ̀tá church ni wọ́n ń rí èèyàn mọ́ wọ́n ti wó building kan rí wọ́n ti wó building church kan rí wọ́n ti wó building church kan rí tó yẹ pé lórígun ni wọ́n fẹ́ èèyàn tẹ́lẹ̀ ẹbẹ̀ bókú èèyàn ni o báwọn náà wọ́n pa fúnra lára wọn o asáàrí picture yẹn ìlọ́dún bíi mélòó kan sẹ́yìn so kẹ́yìn onígbàgbọ́ pé ọmọ èèyàn ẹgbẹ́ òun ń lò ó fi tẹ́lẹ̀ ibì kan kérò lè bá a pọ̀ àwọn kan lọ rí màálù mọ́lẹ̀ wọ́n ní bídìí bá ṣe jáde tó lára màálù yẹn lèrò tí ọmọ yánsọ̀ sí wọn ó ṣe tó Ọlọ́run ni ó ṣàánú gbogbo wa o so gbogbo lámbà tẹ́ ń múlẹ̀ yìí kò lè last forever àwọn nǹkan táwọn kan ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tà mọ́ tẹ́ bá wo dáadáa ẹ rí i pé tẹ́ bá wo screen yín kò sábà sẹ́ni tí ń ṣe mírèkù mọ́ àṣírí mírèkù ti tú ńgbà tá àti ẹ̀ ti mọ̀ wípé wọ́n ń fèkì mírèkù ni ńgbà tó yá ni National TV gan sọ wípé kẹ́nìkan kan má show mírèkù mọ́ lórí TV kí mi kébù tó dé káwọn kan tó lọ gba yìí sórí kébù wọ́n tó ń ṣe mírèkù wọn ń bẹ̀ àwọn èèyàn náà tó ń lọ wò ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nísìnyí ẹ bá ṣe mírèkù òfò kan lórí social media èpè táwọn èèyàn bá ṣẹ́ fún gan òun gan yóò ti rìn wọ́gbó lọ so kò sí mírèkù kankan mọ́ a ti mọ̀ wípé gbogbo mírèkù tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń pákéjì ẹ̀ ni a gbọ́ ti ẹnìkan tó jẹ́ pé nínú chọ́ọ̀chì tiẹ̀ ọmọ ló máa ń pòdúsì alẹ́ tí ọ̀rọ̀ ọmọ bí kan wá ìgbà táṣìírí ó tú ńlá gbọ́ pé 10,000 naira ní máa ń fún àwọn tó bá gbọ́ ọmọ wọn wá pé inú chọ́ọ̀chì ń bẹ̀ làwọn ti rí ọmọ bí as at then òun ó ti increase báyìí sí bí 100,000 naira àwọn tẹ́bi ń patí sẹ̀ńsẹ́ ẹ̀ ń bá gbé bèjì wá wọ́n fún 20,000 10,000 ọmọ kan 10,000 ọmọ míì ẹlòmíà lọ́mọ rẹ́ǹtì oríṣiríṣi ọmọ tó ń bá lọ́mọ kan yóò rẹ́ǹtì ọmọ kan tó bá jọ ọmọ tiẹ̀ yóò gbé wá ní bèjì kówó tiẹ̀ ó lè bá àrú gọ́gọ́ dáadáa so kọ́ lọ́wọ́ ṣàánú wa àwọn pèlè yìí ń bàbá wa 1 million baby ọlọ́wọ́ ṣàánú kálukú wa àwọn èrò sì ń lọ́ bẹ̀ àwọn especially àwọn tí ń wọ́ wọn àwọn ò rè gé wọn dáadáa àwọn ò gbowó lọ wọn dáadáa ọlọ́run lọ́mọ ẹ̀ tí ń sìn ìwọ náà ni kò yé wà kú wà káàkiri well ẹja wo fídíò àfa onílámbà ìjàre tí wọ́n ní bẹ́ẹ̀ bá sọ fún màálù pé ànábì mà ti kú màálù ọmọ kí ló kàn yàn pẹ̀lú ànábì tó kú ànábì ti kú tipẹ́tipẹ́ ànábì kò sẹ́ni tó rí ànábì ńgbà tó ànábì kú kò sí nínú àwọn tó rí nísìn nígbà tó kú bó bá ṣe pa èkó láyé àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ọmọ bá Muhammada bó bá ṣe pa èkó láyé àbábá Jésù Kristi àbábá ọmọ Máríyá ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ọmọ bá Jésù láyé ẹ já wo fídíò yìí God bless you ẹ ṣé pọ̀. àṣírí ìwà ti tú àṣírí ìwà ti tú. ọba bẹ́ẹ̀ rí ìjà màálù ọba bẹ́ẹ̀ rí ìjà màálù wọ́n mú màálù létí báyìí kọ́ fà á létí kọ́ wá ní àná Muhammad ti kú. sọ fún màálù pé ànábì tá ń pè mú ọmọ ó ti kú. wàláhì tó bá délé jọ́nà ọlọ́run lọ́la. ẹ wá bá gbogbo ayé jẹ́ kalẹ̀ bá fà bá dá gbogbo ayé ọ̀dà.
báfà bá ti da yóò sì ní da. ẹ ti káàsì jàre àfà ní àṣírí wa ti tú àṣírí yín ti tú ẹ ti káàsì gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ wá ń kó sílé kéwù yìí kí ni iṣẹ́ tí wọ́n ó fi ṣetán bá jáde síbẹ̀ yìí náà ṣe rí ni wọ́n ṣe rí bẹ́ẹ̀ ṣe mú lámbà lẹ̀ láwọn náà ṣe mú lámbà lẹ̀ lámbà wọn ò ní jẹ mọ́ o lórí TikTok làwọn èèyàn ti táṣìírí wọn o wọ́n dẹ̀ fojú wọn rí ẹgbẹ̀tàlá ẹ̀gbọ́n ti tú gbogbo Kùránì yìí tán pátápátá àwa náà ti tú Bíbélì tán ń tá a bá ń bẹ̀ ní stories ìtàn oríṣiríṣi ìtàn bọ́lọ̀ ń ṣe dáyé ó dáyé láàrin ijọ́ mẹ́fà ó sinmi lọ́jọ́ keje Ọlọ́run ṣàánú gbogbo wa ó dá Ádámù àti Éfà ṣùgbọ́n àti ìmẹ́ni tí kí lorúkọ ẹ̀ Kéènì tọ́fẹ́ tó bí Énọ́ọ̀kù fún àti ìmọ́dòní bí mi ò ṣe jọ ara China àti ìmọ́dòní wàrà India ò ṣe dàbí èmi àti ìmọ́dòní bí mi àti Korea ò ṣe jọ ṣe èdè kan náà àti ìmọ́dòní bí gbogbo àwọn ìlú tó wà nínú omi àti ìmọ̀ bá a ṣe jọ tán dèní bó ṣe jẹ́ pé ìyá kan náà ló bí wa oríṣiríṣi lámbà kọ́lọ́wọ́ ṣàánú wa láàrin àwọn tí ṣé challenge ní kápẹ́ kínní ni challenge náà ni àbí mọ̀lété challenge ni pé kéèyàn lọ dí màálù kéèyàn lọ sọ fún màálù pé ànábì mọ̀ ti kú kọ́ máa léèyàn kọ́ máa kànyàn gbogbo àwọn tó ti lọ sòfà màálù wò wọn níbi orí ẹran ọ̀rẹ́ wa ló ń tiẹ̀ tó wá ṣe ó jí ó légbà kan jọ̀rin lọ èyí ò fẹ́ rí black dark man God bless this man ó ti káàkiri tí ó tún lọ sọ́dọ̀ lion ó tún lọ sọ́dọ̀ ejò pé ànábì ti kú o ejò ọmọ bínú o ànábì ti kú o kìnìún ọmọ bínú o ọkọ́kọ́ lọ́dọ̀ ọmọ kìnìún ńgbọ̀ ìyá ló tún lọ́dọ̀ ya kìnìún eléyìí ó mọ̀ yan ni pé sọ fẹ́ ṣòfò ni èyí ṣe bọ́ọ̀nù rí báyìí kì í fi ọ́ sóúnjẹ kìnìún tẹ́bi ń pa ẹnìkan á lọ sọ fún pànàbí kan ti kú yọ sọ pé tànàbí bá kú ìwọ gangan ó kù tán bá bí bàbá ẹ dá wọnú ilé kọ wá kúkú tiẹ̀ kọ́ lọ́wọ́ sànù wa ẹ já wo fídíò Very Dark Man jàre God bless you. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Agview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ́tí gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. Okay, so make I read this comment. When I posted about the alpha, somebody say the alpha for say lion. That one no dey easy to see. All right. Zaza,
The name of the lion is Zaza. Zaza, Anobi Mohammed Tiku. Zaza, Anobi Mohammed Tiku. I will make use English. Prophet Muhammad is no more. Maybe if you be Christian. Jesus Christ don't die. Don't do anything. Anobi Muhammad Tiku. Snake. Anobi Muhammad Tiku. Anobi Muhammad Tiku. You know they react though. Anobi Muhammad Tiku. I will come take. Just move on. Abeg. I don't know they go abeg. I'm done. After all, I know say no animal reach lion, so now the height with this. You understand? I said even I say make I go tell crocodile. Crocodile is still there. If you go find crocodile, go meet and still tell and say I no be Muhammad Tiku. Mostly whether if you do anything. You see, one thing religion have done to us, and I'm happy about our generation. You understand? Our generation is the one that will actually stop all of this from continuing, because a lot of these men of God, they take advantage of the fact that people are scared. They've used religion to put people in a cage. You know, that people cannot think for themselves. Some things that are not realistic, you just say it. How do you say, if you no one reach your house, just go take out, talk, say, Muhammad don't die. Prophet Muhammad don't die, the cow will do this. Come on, it doesn't make any sense. And some people go believe, because now so superstition they start. Now so superstition they start. Where they say if you not get on a period, you go to get bad luck till you die. I will not say I've done it, but I will not say I've not done it. There's no bad luck nowhere. But it's not good, because you know it's bad blood and all. But anyways, I'm not saying you should go and do that, but I'm just saying a lot of superstition actually started because of some people. Do you understand? Anyways, Zaza is busy. You understand? For the last time, Zaza! Anobi Muhammad Tiku. Zaza is like, what the fuck this nigga saying? Lion. Anobi Muhammad Tiku. Anobi Muhammad Tiku. You just see what they do now. You just look me like fool. Yeah. You fool. I beg you. Ṣé ni Lion sọ fún Very Dark Man pé ó ń ṣe èrè ayé ẹ̀ ti ta ó ṣe wọnú kéèjì wá kí n fi ẹ́ sóúnjẹ. Kí lọ́kàn Lion pẹ̀lú Ànábì Tiku. Ànábì kú for yé. Kọ́lọ́ wọn ṣàánú wa. Àkàndọ́ ra Awikonko Àjàó ara Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ mú lámbà lẹ̀ fún wa. Àṣírí yín ó ti tú. Àfáà yẹn ní àṣírí wa ti tú. Àṣírí yín ti tú o. Kílé ayé yín káṣírí ayé yín ọmọ tú dànù ni. Ẹ ṣọ́ra yín o pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń sọ fún wa. Very Dark Man ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Dẹ̀ ní ṣàwí tó ń wí asán, mọ̀mọ̀ ní ṣàwí tó ń wí asán. Because ọ̀rọ̀ ẹ̀sìn ó wà very very sensitive. Àwọn èèyàn kan kì í fẹ́ jẹ́ kéèyàn sọ. Bó bá sọ̀rọ̀ ẹ̀sìn bá oríṣiríṣi àwọn èèyàn mọ mẹ́sẹ̀jì ẹni. Mr. Awikonko, ẹ má sọ̀rọ̀ nípa Christian mọ́, ẹ má sọ̀rọ̀ nípa Jésù mọ́, ẹ má sọ̀rọ̀ nípa Ànábì mọ́, àbọ́lọ́run fẹ́ kọ́ yín ni. Tàwa ni ká sọ̀rọ̀ nípa ẹ̀. Ànábì sẹ́yìn dàmọ̀ ní sẹ́ẹ̀jọ́ tán ni. Jésù sára lé bàbá yín ni sẹ́ẹ̀jọ́ tán. Wọ́n náà bìyàn ní Bethlehem ti Judea. Àwọn sì Bethlehem ti Ìjẹ̀bú. Àbí Bethlehem ti ìpínlẹ̀ Ọ̀ṣun, àbí Bethlehem ti ìpínlẹ̀ Èkìtì, bó ṣe wá tan mọ́ra wọn. Ẹ̀yin náà ní Jésù ń lu yẹn ẹ̀fálù ẹ̀ ni, àwa náà ní Jésù ń lu wa ẹ̀fálù ẹ̀ ni. Gbogbo ìran pátápátá lọ́lọ́run fún lànábì tiwọn, kì í sànábì ti Mẹ́kà ńlọ́lọ́run sọ wípé kọ́mọ Nàìjíríà ọmọ lọ wárí fún lọ́dọọdún. Ẹ wo iye àwọn tí ó tún lọ Mẹ́kà lọ́dún yìí. Èló mọ̀ pé Mẹ́kà 7 million plus. Wọ́n ti dín wálẹ̀ wọ́n ní 7 million plus níbi 7 million dẹni. Àwọn èèyàn kan lọ wíìsì ẹ̀ sí Mọ́kà, wọ́n láàrin bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n tún padà wálé, wọ́n máa jẹ̀bi wọn. Ọlọ́run ní jẹ́ kẹ́ni tọ́gọ̀ ọgbọ́n, ibikíbi ọmọ pa àpọ̀lọ́gbọ́n kú. Àánú Olódùmarè nífẹ̀ẹ́ ní kọ́kọ́ wá sílẹ̀ ẹ jẹ́ mi àkàndá ọ̀rọ̀ Awikonko máa lọ o. Jẹ́jẹ́ mọ wá o, I come in peace bí àṣà àwọn kan.
ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV, ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọ̀ mí, orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjù àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Yeah.